تلهيهم تجارة. ẹ dákun àwọn Khalifa Maulana ní kẹ́ ẹ fi gbogbo àwọn Ọlọ́run gbọ́ sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n jókòó àṣẹ ní ẹ fi yún lẹ́ẹ̀kọ́ mẹ́ẹ̀ bismillah rijalun. rijalun la tulihihim tijaratun wala bay'un an dhikrillahi wa iqamis salati wa ita'iz zakati yakhafuna yawman tataqallabu fihi al-qulub wal absar. Sadaqallahu al-azim. يا ربنا يا إلهي آمين. اغفر للشيخ آدم اللهم بارك عليكم مولانا شيخ آدم بالصالحين dá bàbá pọ̀ mọ́ àwọn ẹni reke Ọlọ́run في زمرة المرسلين láàrin àwọn tá a ránṣẹ́ Ọlọ́run jẹ́ kí bàbá máa bẹ láàrin wọn náà ṣàlékún kẹ́ fún bàbá lágége tàná. يا ربنا يا إلهي Ọlọ́run á pè ọ́ bó ṣe ń jẹ́. اغفر للشيخ Abdulyekeen báwa ṣàlékún ìkẹ́ àlékún àforíjì fún mọ̀lánú àgbà Sheikh Abdulyekeen. بالصالحين dá bàbá mọ àwọn ẹni reke bó ṣe máa ń kẹ́ wọn látàná tòní في títí زمرة láíláí. المتقين ní àwọn tí ó payọ̀ Ọlọ́run tí wọ́n bẹ̀rù Ọlọ́run fi bàbá sáàrin wọ́n ti ń bẹ́ ń bẹ́ Ọlọ́run má jẹ́ wọ́n kó ń bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó ṣàmì láàyè yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون وقل الحمد لله وسلامه على عباده الذين اصطفى الله خير أما يشركون. gbogbo wa pátá ẹjẹ́ àjọ sọ pé alhamdulillah. 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 alhamdulillah rabbil alamin. alhamdulillah rabbil alamin. wa salamun ala ibadihi alladhina istafa. àwọn náà ni wọ́n jókòó yìí. salamun ala ibadihi alladhina istafa. látọ̀dọ̀ bàbá wa Sheikh Qariballahi. damallahu hayata. àwọn al-Mustafina li akhyari. wa salamun ala ibadihi alladhina istafa. sẹ́rí gbogbo bàbá wa tí ó wà ń kalẹ̀ gbogbo yín la kí o wa salamun. ala ibadihi alladhina istafa. Allahu khayrun amma yushrikun. Akinyo, salamu alaikum. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. Wulidal huda wal kainatu diyahum wa famu zamani tabassumu wa sana'u. وفم الزمان تبسم وثناء. يا خير من جاه الوجود تحية من مرسلين إلى الهدى بك جاءوا من شيخ عبداليكين إلى الهدى بك جاءوا. ما شاء الله. من من عبداليكين إلى الهدى بك جاءون. أكي النبي ومحمد صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. سما كوجو بيا النبي لانسي. أما كوجو بيا النبي محمد لانسي. أما كوجو بيا النبي محمد لانسي. إيشي تليل مغلوه كي صايم فاتحة
تكفي صلاة لمصطفى مفتاحا ìfẹ́ pẹ́ ń bẹ̀. صلي الصلاة على الهدى فصلاته bẹ́ẹ̀ni. لعندك والشيطان كان سلاحه لعندك والشيطان كان سلاحه. gbogbo wa ká wá wí pé báwa kẹ́ Muhammad o. Àmín. báwa kẹ́ Muhammad. ọlọ́run tó níkẹ́ níkẹ́. báwa kẹ́ Muhammad dáadáa. báwa kẹ́ Muhammad o. báwa kẹ́ Muhammad. báwa kẹ́ Muhammad o. báwa kẹ́ Muhammad. ọlọ́run tó níkẹ́ níkẹ́. báwa kẹ́ Muhammad wá. mi gbóhùn yóò ẹ̀yin èèyàn. báwa kẹ́ Muhammad o. èdè Yorùbá ni sẹ́ni tí ó lè mú. báwa kẹ́ Muhammad. kòsòwò wí. ọlọ́run tó níkẹ́ níkẹ́. báwa kẹ́ Muhammad dáadáa. báwa kẹ́ Muhammad wá o. báwa kẹ́ Muhammad. báwa kẹ́ Muhammad o. báwa kẹ́ Muhammad. ọlọ́run tó níkẹ́ níkẹ́. báwa kẹ́ Muhammad o. báwa kẹ́ yẹ kíni o. àmín o. báwa kẹ́ yẹ kíni. Mawlana àgbà. báwa kẹ́ yẹ kíni o. ọmọ Mustapha. ọlọ́run tó níkẹ́ níkẹ́. báwa kẹ́ yẹ kíni dáadáa. báwa kẹ́ yẹ kíni o. báwa kẹ́ yẹ kíni. mọ̀ ń wẹ́nu yín fa. báwa kẹ́ yẹ kíni o. báwa kẹ́ yẹ kíni. ọlọ́run tó níkẹ́ níkẹ́. báwa kẹ́ yẹ kíni o. àmín. ẹ bá ń sọ pé Allahumma salli. Allahumma salli. ala sayyidina. ala sayyidina. Muhammadin. wasallim. wasallim. ládàtà bàrí ń bẹ̀. kọlọ ọba ne Muhammad. sallallahu alayhi wa sallam. kọlọ wa wọlá ne Muhammad. sallallahu alayhi wa sallam. ìjọ wa yìí Isobatul Qadiriyah. masha allah. ń gòkè sí ni. masha allah. ọ̀sán lókè ni. masha allah. kò ní lópin. fama sahidati habakiru rijali. bẹ́ẹ̀ni. bidunil awni Mikahil amami. bidunil awni Mikahil amami. iwájú là ń lọ níjojúmọ́ ní ìsọ́ba ń ga sí ní ń dàgbà sí nínú ọlọ́run ní ń dàgbà sí nínú ọlá ní ń dàgbà sí nínú owó ọlọ́run má jẹ́ kí ìsọ́bọ̀ bàjẹ́ láíláí. bidunil awni Mikahil amami. gbogbo ń tá a bá ti fi ìbẹ̀rù ọlọ́run gbé kalẹ̀ wàlẹ́ kò ní bàjẹ́. masha allah. ọjà arọ ní tú. allah. bọ́jà arọ bá ń wóyàmù lónìí ẹjẹ́ ni tí ń wóyàmù tó ní kókó ń bẹ̀. allah. tó bá tún wóyàmù bẹ́ẹ̀ ajẹ́pẹ́ ẹni ọlọ́run ni. allah. ọlọ́run má jẹ́ ó bàjẹ́. amiina. Mawlana Sheikh Muhyideen. adamallahu ayatahu wa yukallilullahu wa amalahu bil qabuli wan najah. mọ̀ ń bọ̀ àsọdọ̀ yín. masha allah. tọ́lá Abdul Fatah ti dúró. anabi wa Muhammad. sallallahu alayhi wa sallama. ọlọ́run ní wàmà arsalinaka illa rahmatan lil alamin. وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. ọlọ́run sọ fún anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. kò kí ìmáàmù wa ní gbogbo ọ̀tà. wọ́n ti sọ̀rọ̀ anabi. sallallahu alayhi wa ibi sallam. wọn wá bàdé ẹjẹ́ mi ò tún gbé ń bẹ̀. masha allah. ẹ̀mí mi ò tún fi díẹ̀ sí. masha allah. ẹlòmíì tí tún bò ó tún fi sí. masha allah. anabi wa Muhammad. wa ma arsalnaka ọlọ́run ní illa sẹ́tàrán o náà ni kò máa jẹ́ àánú. rahmatan lil alamin. àánú ni kò jẹ́ fún gbogbo ayé. rahmatan lil alamin. ọgbà ọlọ́run wá lo wa ma arsalnaka na wa ma arsalnaka ya Muhammad. sallallahu alayhi wa sallam. ẹni tí ó mọ alukurani tí ó mọ túmọ̀ rẹ̀ ọbọ. àmẹ́ni ọba ti mọ túmọ̀ rẹ̀
tọ́ba ti ń kaba tọ́ba ti ń wọ ma arsalnaka èmi ń ka ní ìsìn Mikailu ní bá wí ma arsalnaka ya Mikailu illa rahmatan lil alamin ma arsalnaka ya Sheikh Abdul Azeez illa rahmatan lil alamin. bọ́ ajẹ́pẹ́ gbogbo wa yẹ́nyẹ́ tàgbà mánà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ la jẹ́ o àánú la jẹ́ fáwọn èèyàn. wa ma arsalnaka illa rahmatan lil alamin. àánú la jẹ́ fáwọn èèyàn. a gbọ́dọ̀ jẹ́ àfọ onísàlìbí. illa rahmatan lil alamin. àánú la gbọ́dọ̀ jẹ́ fún èèyàn. èwo ń ti sàlìbí. màá fàyọ wàá sàlábẹ́ ni sànàbí ló fi yọ. sallallahu alayhi wa ma bu'isitu má bá tiẹ̀ jẹ́ sànàbí ló fi yún jọ. مولانا شيخ عبداليكين لقد كان لكم في رسول الله أسوة حسنة àwòkọ́ṣe dáadáa ń bẹ lọ́dọ̀ bàbá náà. ما بعثت لعانا. bàbá wa Sheikh Abdulyekeen ní òbúyàn kórìí ọ̀dà orí ọ̀dà téèyàn tiẹ̀ wí orí ọ̀dà wọn ò wí rí. وما أرسلناك إلا رحمة للعالمين. tẹ́nìkan báyìí ṣe ẹ̀ṣẹ̀ ńlá tó ṣe ẹ̀ṣẹ̀ ńlá tí Mawlana ọba sọ̀rọ̀ ó ṣe ń ṣe jagajaga báyìí. Allah rahmatulahi alayhi rahmatan wasi'a. ìkẹ́ la gbọ́dọ̀ jẹ́ fáwọn èèyàn. rahmatan àwọn àfa. lil alamin. gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nípò ẹ̀yin olówó ìkẹ́ la gbọ́dọ̀ jẹ́ fáwọn èèyàn. masha Allah. law sha'a atal fakira mithla alladhi a'taka. bọ́lọ̀ ti dá yín lọ́lá tó fún yín lówó ẹja àánú ìkẹ́ fún àwọn èèyàn. ẹ máa ṣàánú àwọn èèyàn. ẹ̀yin olórí aláṣẹ wa pírẹsidẹ́ǹtì wa ó gbọ́dọ̀ jẹ́ àánú fáwọn èèyàn ni. Allah. gbogbo àwọn tá a yàn lọ lẹ́gbìmọ̀ aṣòfin l'Abuja wọ́n gbọ́dọ̀ jẹ́ àánú ni. gbogbo àwọn tá a yàn ní illa rahmatan lil alamin. gbogbo àwọn tá a yàn gbogbo ẹni tí ń bẹ nípò pátápátá tá a ránṣẹ́ pé ẹ lọ sojú wa. ẹ máa jẹ́ ìfẹ́. àánú ni ẹ máa jẹ́ fún wa tẹ́ ẹ bá padà dé ẹ má jọ jásí pé ara yín nìkan lẹ́ẹ̀ máa mà. wa ma arsalnaka illa rahmatan lil alamin. èyí tí mo mẹ́sẹ̀gì tí mo fẹ́ wínú torí ọjọ́ ti lọ àsìkò sí. Mawlana Sheikh Muhyideen ẹ̀mí yóò gùn. Amina. ẹ sì lálàáfíà ara. wujuduka. a padà sí ibò ní báyìí. wujuduka. Khalifatul Am Khalifatul Khulafa fi kíni o fi wilayatil Lagos. wujuduka ya Muhyideen sa'adatun. ọ̀kàrẹ́. likulli kibarin wa sigarin wa abidin. madala. wa kullu tulabin yastafiduna ilmahu. wa anta waliyullahi anta musannadu wa anta waliyullahi anta musannadu. ẹ̀mí yóò kún o. Amina. ẹ̀mí ṣiṣẹ́ o. Amina. wa ushira li Sulaymana junuduhu min al-jinni wal-insi. ọ̀wọ́n lẹ́ni tí Ọlọ́run ó kó àwọn èèyàn jọ fún tí ó tún wá kú ò láyé tọ́lọ́run ó tún kó jọ fọ́mọ rẹ̀. Allah. tí ó sì máa ṣe tí ó máa bá wọn ṣe tí ò ní ṣiṣẹ́. Allahu akbar. bàbá wa gọ́fúnọ̀ sára yín rè. Allah. ẹ̀mí yín ó gùn. Àmín. bàbá wa bẹ́ńbẹ́ bàbá wa bàbá wa bàbá wa bàbá wa bàbá wa. Amina ya Allah. Amina. Ọlọ́run yóò wọlé Nabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. èyí ò ní jáse máa yín. ẹ pẹ́ jẹ́mi rẹ̀ ogun ra bàánà Ọlọ́run. 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 Sheikh Muhyideen wa àjígbọ́ dáná bí. jẹ́mi rẹ̀ ogun ra bàánà Ọlọ́run. jẹ́mi rẹ̀ ogun ra bàánà. ẹ bá
lọ́hùn jẹ̀mí rẹ̀ ogun Rabbana lọ́hùn. Sẹ́wọ̀n Muhyideen ọmọ Yẹ̀gínní o. Jẹ̀mí rẹ̀ ogun Rabbana lọ́hùn. Ojú wo ni tìyín lọ́la Ànábì. Jẹ̀mí rẹ̀ ogun Rabbana lọ́hùn. Ẹ ò mà ní ṣíṣe lọ́la Muhammad. Jẹ̀mí rẹ̀ ogun Rabbana lọ́hùn. Ọmọ olórí ìrẹsẹ̀ Muhyideen. Jẹ̀mí rẹ̀ ogun Rabbana lọ́hùn. Ọmọ àtúnlẹ̀ṣẹ̀ṣẹ̀ Muhyideen. Jẹ̀mí rẹ̀ ogun Rabbana lọ́hùn. Al-Fatiha al-barika alhamdulillahi rabbil alamin arrahmani arrahimi maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'inu ihdina siratal mustaqima siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín. Fatiha yẹn ni a fi paasi ìmọ́lẹ̀ sí mi la nínú ilé bẹ́ẹ̀ sí ngbà mo débẹ̀ 1962 wọ́n wá paasi ìmọ́lẹ̀ mímọ̀ sí ńlá. Fatiha náà mo kà fún yín o. Allah. Ó ti rí bẹ́ẹ̀ fún yín láíláí ìmọ́lẹ̀ yín ò ní kú. Amina. Masha Allah. ẹ jẹ́ gbé Ọlọ́run tóbi jama. olóyè tó kù ń jòkó tí o ti sùn wo ẹnìkan fẹ́ gbárí rẹ̀ yòǹbó ànábì kí wọ́n gbọ́n sánmà keje. Ọlọ́run fẹ́ tọ̀fẹ́ sọ wá dáa kẹ́ni tó sùn lé kó tún gba aládájú wọ́n tó wà ń bí lọ yòǹbó ànábì lẹ́ẹ̀kẹ́ náà. ma fa'alnahu illa li qadin niyam. ẹni tí mo wí yìí wọ́n ní pé gbogbo ń ta yòǹbó ànábì lé lórí Ọlọ́run má jẹ́ á ṣòfò rẹ̀. Ọlá àìkò àjáde àrọ̀bíyà wa nísìnyí a máa lọ síbi èyí tí ó kàn. Akí bàbá wa Mawlana Sheikh Mikahil Abdul Azeez ọlọ́pàá ló mú mi bọ́lọ́pàá bá sì ti mú MC kò sí ní tí ó ṣe.